káre láì èmi ni Alhaji Gani Àtàndá ìgbín Òdúgà ṣìfàmúlùdù alájà ṣọ̀fọ̀ àjàṣẹ́. àwa ní Benin ní ìpínlẹ̀ Weme ní Port Novo ládùúgbò Àtàkẹ́ da Silva ntababi ni àjọṣe àwọn ẹgbẹ́ INARIB tán ṣe àjọyọ̀ ọdún ìtúnu àwẹ̀ tí ń lọ sópin. wọ́n ní ká bá wọn dá sí náà la fi yọjú síbí kí Ọlọ́run yẹ ká ṣe púpọ̀ lókè pẹ̀ kẹgbẹ́ àwọn kọmọ́ tún ká kájọ láṣepẹ́ àjọṣepọ̀ wà láyé tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ẹ̀ nírí wà àjọṣepọ̀ débi pé àjọ ṣẹgbẹ́ pàpà àjọ ṣe mítìmù bẹ́ẹ̀ ni ó dáwà bẹ́ẹ̀ lónìí nítorí Yorùbá kan lájọ ń kọ ẹni tí kọ wákà Yorùbá ni ẹni tí kọ àpọ̀là Yorùbá ni ẹni tí kọ fújì Yorùbá ni ẹni tí kọ jùjú Yorùbá ni. adúpẹ́ lọ́wọ́ àwọn aṣáájú àwọn alábi tàbádé tàwà lẹ́nu ẹ̀ báyìí adúpẹ́ fọ́lọ́run àti mọ̀ lẹ́yìn ní pé àwọn náà wọ́n rí gbogbo ẹ̀ akí ọkàn náà ṣe àforítì àti faradà ọlọ́jọ́ kó yọjú sí rere fún wa àwọn náà wọ́n gòkè àgbà àwọn ti wà ní pèpèrè àkókò ìkíjẹ kẹta Ọlọ́run ní dáadẹ́ yìí. Àtàndá làmúlùdùn óye orin tó ń bẹ nílé Òdúgà ó ìran méjìlá ò ní lèkó yóò lọ síwájú yóò lálùbáríkà ayé ó mọ̀ yín ẹni ò tún máa yé ní ti dáadáa ni o lágbára Ọlọ́run lágbára oníṣòwò Ramadan ní báyìí òkè lẹ́mọ̀ lọ ẹni rẹlẹ̀ DFTV Yorùbá tiwantiwa àjọṣe wọn ní bàjẹ́.